mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu president of Nigeria pé bàbá mi Olúbàdàn lọ bá wọn ní nǹkan bí ìjẹta ọjọ́ Friday ni bàbá mi pè mí àbí jẹ́rin sorry ọjọ́ Friday bàbá mi pè mí ní nǹkan bí 10 after 3 wọ́n ní àwọn wà lọ́dọ̀ president àwọn ti wáyé ojú ọ̀rọ̀ mi pé mo ti di free man kí n máa wọlé bọ̀ mo kúrò ní exile kí n máa bọ̀ láti wá máa sùn pẹ̀lú àwọn family mi nínú ilé mi l'Íbàdàn pẹ̀lú àlàáfíà so inú mi dùn gidigidi ayọ̀ mi sì kún ìdí nìyí tí mo fi wá láti wá dúpẹ́ lọ bàbá mi Olúbàdàn kí n fi ẹ̀mí ìmoore hàn kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ president of Nigeria bàbá Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ń bá mi dúpẹ́ lọ́wọ́ wọn because àǹfààní pé wọ́n jẹ́ Yorùbá ni mo jẹ yẹn ẹwọ́dún tí mo ti wà ń gbòòrò ká ní pé lédè mi náà lọ́gbàjọba mi ò lè rí àǹfààní tí mo jẹ yìí jẹ tí mi ò dẹ̀ pààyàn tí mi ò ṣe nǹkankan so ti yẹn sìn ìdí tí mo fi wá dúpẹ́ lọ́wọ́ nìyẹn. mọ̀nà fún gbogbo ọmọ Yorùbá ni wípé mo fẹ́ ká ṣera wa lọ́kàn kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa torí ọjọ́ ọ̀la àwọn àbúrò wa àtàwọn obìnrin wa ti ń bọ̀ lẹ́yìn kílẹ̀ Yorùbá dẹ̀ lè gòkè àgbà ká dẹ̀ mọ́ nígbàgbọ́ wípé ká mọ bú àwọn bàbá wa àwọn àgbàlagbà mo dẹ̀ nígbàgbọ́ wípé ilẹ̀ Yorùbá ń bíbà yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú gbogbo àwọn bàbá ilẹ̀ Yorùbá láti mójútó ààbò security nílẹ̀ Yorùbá gidigidi ohun tí bàbá mi bá mi sọ nìyẹn. bẹ́ẹ̀ bá gbàgbé ẹ jẹ́ ká sọ wípé inú pọ̀pọ̀ ṣìnṣìn náà la wà gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ìdí ni pé bíbélì ló ṣe àlàkalẹ̀ rẹ̀ bíbélì èèyàn kan bá ní 100 màálù tẹyọ kan bá sọnù ńbẹ̀ ǹjẹ́ onítọ̀hún ò ní fi 99 tó kù kalẹ̀ kó sì tọpasẹ̀ ẹyọ kan tó nù ń lọ torí kó ṣe iyebíye pọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀kan pàtàkì ní láàrin wa gbogbo wa náà la sì mọ nǹkan tó ṣẹlẹ̀ sí níbi ọdún bíi mélòó kan sẹ́yìn pàápàá jùlọ ní July 1st 2021 òun náà ni Àdìsá ọmọ Aládékún ẹ̀gbọ́n mi Òòṣà ọmọ Adéyẹmọ ló ti bẹ̀rẹ̀ sí ní fò tààtàrí láti ibì kan síbì kan tí ò láǹfààní láti dúró nílùú abínibí ẹ̀ tẹ́rùn bó ṣe yẹ kó ṣe kò láǹfààní láti bójú tó ṣẹ̀ kò láǹfààní láti rí àwọn ẹbí ẹ̀ nígbà tó wù ú lásìkò tó wù ú àwọn ẹbí ò láǹfààní àti rí nígbà tó wù ú àtàsìkò tó wù ú bẹ́ẹ̀ bá gbàgbé kọ́lọ́ ọdẹlẹ̀ fẹ́yàn rí nínú wàhálà àti làásìgbò yìí òun náà ni màmá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ́jà láìsí sí kọ́lọ̀ wọn dẹlẹ̀ fún wọn lẹ́ẹ̀kan sí well gẹ́gẹ́ bí ìròyìn tí a ti sọ nípa rẹ̀ bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho is now a free man kò ṣàìní lọ́wọ́ oríṣiríṣi àwọn èèyàn nú àkọ́kọ́ ni ẹlẹ́yìn náà ni pé kò tó ṣàìní ní ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn àwíyànnu àti awuyewuye lọ́pọ̀lọpọ̀ nínú lánàá òde yìí òun náà lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàbẹ̀wò sí bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Adéwọ̀lú Rashidi Ládọjà láti lọ sí ẹ̀lẹ́mbẹ̀rún àti láti lọ fẹ̀mí ìmoore hàn sí ọba Adéwọ̀lú Ládọjà wọ́n dà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ló ṣẹlẹ̀ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wáyé ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń káàkiri lórí ìtàkùn ayélujára ṣe mọ̀ wípé Yorùbá ní ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó gbọ́ àbí túlùkára bí ajere wọn ń perú wa ojú tó lé ojú tó ko àkùkọ wá gorí èrè gbọ́n ó rè létéńté bá a ṣe rọ́tún la rósì bá a ṣe ríwájú la rẹ́yìn torí pé ìgboro la wà bí àṣà àwọn èèyàn kan kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni tí mo fẹ́ pẹ̀ kẹ́lù ẹ̀rí fídíò tí mo kọ́ play yẹn yóò dàbí ẹni pé màá tún kọ́kọ́ play ẹ̀ padà ká wo ìrìn àjò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nílé bàbá wa Adéwọ̀lú Ládọjà mo láwọn píjọ àti àwọn fídíò náà tó wà nù ilé bọ̀ ẹ jẹ́ kí n lo eléyìí nìkan kí n kàn láǹfààní àti reflect lé lórí kí n má sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ kí n má lu àmì fàágùn ẹ mọ̀ pé àwọn ètò mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti dínkù jọjọ kì í ṣe nítorí tèmi mọ̀ nítorí ẹ̀yin tẹ́ fẹ́ wò ó ṣètò ká mọ̀ ṣètò 1 hour plus 2 hours yẹn no ẹ já ṣe níwọ̀nba ìpele bí aṣọ àlùbọ́sà ètò bí ọmọ yangan tó bá ti mọ níwọ̀n Yorùbá ní sókítà náà là á ṣe bí oge ẹ jẹ́ n kọ́kọ́ fídíò yẹn hàn yín tí n bá padà dé kí n kàn wá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ God bless you ẹ ṣe pọ̀. ṣá àlẹ́ tí ń wò lórí alẹ́ wò yẹn pẹ̀lú bàbá wọn Koiki Media will bring the work closer to us. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọjọ́ tí mo mọ bàbá mi Olúbàdàn ìmọ̀ yìí pé orí kú tí ó rè àti ìdààmú tí ó yẹ lórí mi mo fi mọ kábíyèsí jọ ẹ̀ bá mi lórí kan lọ fún mi wá bá àwọn oníkan
ṣé Ọlọ́run fẹ́ pa mímọ́ fún wọn lónìí kí n forí balẹ̀ sí wọn lábẹ́ kí n wà pẹ̀lú wọn torí Ọlọ́run ti wo ọjọ́ wájú ó ti wo ọjọ́ ọ̀la mi ó ti wo ọ̀rẹ́ tí máa dá agbára yóò dé ká. ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ fi bàbá ńlẹ̀ ẹkún ayọ̀ ni. Ọlọ́run rí pé Ọlọ́run rí ní bàbá mi. Koiki Media will bring the work closer to yourself. Ọlọ́run lè dá ọmọ ilé àmì torí pé Ọlọ́run bá tó ní kí ẹ pè mí jọ́dọ̀ ẹran ní sí mi àṣẹ gómìnà ara mi ń tọ̀ níbi àwọn gómìnà ní kí n wá mo sáré jàmbá mi àdáni mi wọ̀n jẹ́ rẹ̀ wọ́n ní jókòó síbẹ̀ yẹn mo rẹ̀ wọ́n ní tí wọ́n yóò pé tọ́ gírẹ́ ni mo kọ́ mọ́ dáadáa báyìí jókòó síbẹ̀ yẹn ẹ̀rọ àmọ̀ tẹ̀lé mi mo ní yẹ sá tí n bá tẹ̀lé irú tani mo fẹ́ tẹ̀lé asọ́nà ti pa ẹ̀mí mi tó fẹ́ sèfù ọjọ́ ọ̀la mi lẹ̀ ni àwọn tí wọ́n ń rò pé bàbá yìí àwọn ọ̀wà òkè tó wọ́n parẹ́ máa yẹ láàyè mo sọ̀rọ̀ kí n gbà bá wọn bá mi sáré àwọn olè bilẹ̀ mo ní bàbá mi ládọ̀jà kò ní sáré nǹkan mọ̀ ṣe láyé níjọ́ tí mo dé tí mo tó kọ lẹ́sẹ̀ wọn bí ìgbà tí wọ́n fi owó náà ní sẹ́sì nínú prison wọn ẹni tí wọ́n rẹwà àbá oníkàbẹ̀sì kò ń sọ fún mi oníbàbá mi kò ń sọ fún mi pé àwọn pa mímọ́ síbi torí pé táwọn bá ní kó gbé mi wá Nàìjíríà ẹni tí ń bẹ́ mẹ́wàá náà yóò ṣe fún ní sèmi ní kékeré fọ́ọ̀kì mi wá ní kí sábà gbàdúrà owó ìkíni jẹun àwọn ẹ̀tí bá wọn sọ̀rọ̀ mẹ́rin pé wọ́n mú mi kó níbi inú ìnira pé tó kọ́kọ́ fún mi sílẹ̀ àrùn oṣù méjì wọ́n mi rí lágbára gan inú prison bẹ̀rẹ̀ ó ní agbára gan àbáṣe wa sọ fún mi pé máa wọlé kábíyèsí láwọn ti parí sẹ́yìn ó máa mú mi jáde láì fẹ́ ìsìnkú tó dáa níta ní pẹ́sidẹ̀ntì kan lọ mú mi á ó fi mí sínú ìkan kan táyì sí síbẹ̀ tó mọ̀ fi wà mẹ́ tó lè gba àwọn àgbàlagbà yìí kí ló mọ̀ wọ́n ti lọ́wọ́ lé ní ìkẹ́kọ̀ọ́ kan balẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ yìí táwọn bá rí bí sinmi ẹ̀mí mi ohun tó máa gbé sí mi lọ́rùn agbára mi nìkan pé kí n fà kọ́ra balẹ̀ àwọn bàbá mi ti dá sí so ẹ wá wọjọ́ tí mo mọ̀ wọ́n yẹn bàbá ti kún sí ìyá ti kú mi ò lẹ́nu kankan mo ti kọ́ balẹ̀ káàkiri tí bá dájú kó ń gba àwọn òrónú gbogbo kọ́pá tó yẹ nípa yẹn wọn kẹ́mi náà ti gbà gbogbo mo fẹ́ rọ́ọ̀lù nígbà bàbá ọmọ asukun abada ni bàbá mi ní kọ́kàn mi balẹ̀ káwọn yẹn jọ ọ̀rọ̀ mi tí mo yẹn tó tí ń yẹ kí n ṣe bó ṣe wù mí bàbá mi kí n yóò kú ẹsẹ̀ fún mi ẹkùn lẹ́nu gbogbo ẹnikẹ́ni tó bá lọ́pọ̀ nàìjíríà tó gbogbo ẹni ọ̀pọ̀ àwọn ẹ̀yìn ọlọ́wọ́ la gbogbo fámìlì mi ń sìn gbogbo ọmọ ìwà káàkiri àgbáyé ni wọ́n dùn gan wọ́n ti sagbara agbára gbogbo Amẹ́ríkà London everywhere all over the world pépà ẹgbogbo nǹkan pé bàbá ládọjà wọ́n ní bàbá rẹ ní ilẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ kódà àwọn èdè lọ́hùn tó yẹ pé àwọn tàwọn òdìdé ọdẹ mọ́ fi yẹn sọ ọmọ yẹn ọmọ bàbá ẹ̀ gẹ́gẹ́ lẹ́ni tọ́lọ̀ gbàlẹ̀ bàbá ẹ̀ gẹ́gẹ́ bàbá mi ní fọkànlẹ̀ balẹ̀ níjọ́ tí n bá ti rí president ní ìyẹn ọ̀rẹ́ fúnra wọn pè mí ní 10 after 3 lọ́jọ́ Friday Sunday mo ní kẹ́rù bọ́lẹ́ sà ara mi gbọ̀n mo lọ wà mo lẹ́yìn òdì náà ni kẹ́rù ẹ̀ mọ́ balẹ̀ mo ti bá president mo ti ẹbí ọ̀rẹ́ ọmọ ìwà lẹ́gbẹ̀ẹ́ mi mo ní sọ mo ti ń ṣẹlẹ̀ pariwo ẹ bá ti kábíyèsí o ó ní tí mo pariwo nítorí mo ní bàbá mi pè mí pé ọ̀rọ̀ wa ti rí ojú ni mo bọ̀ lé ó ní lọ́ni ẹ̀hún dẹ̀ fẹsẹ̀ kan ó sáré kárakára mo pariwo Jésù ọ̀rọ̀ ti yẹjú ẹ sá mo sọ̀rọ̀ fún bàbá mi láti fún ẹni tó jẹ́ Olóyè Sunday Igboho gba òmìnira at last wọ́n kéde òmìnira fún Olóyè Sunday Igboho ọpẹ́ ní fọ́lọ́run ọba. Àwọn èèyàn kan bẹ nínú ìrìnàjò tá à ń sọ yìí tá à ní sáláì mọ́ dárúkọ wọn tá à ní sáláì mọ́ kì í wọ́n kú gbìyànjú wọ́n kú àfọmọnìyàn ṣe. Láti bí ọdún mélòó kan tí mo ti ń ṣètò bọ̀
mo ní bàbá mi kan wọ́n ń pè ní Suleiman tí màá ti rí Suleiman orúkọ tí màá the first thing tí màá kọ́ rí lábẹ́ Àríwísí mi ni pé wọ́n ní ẹkú iṣẹ́ takuntakun bàbá àṣà ẹjọ́ ẹ̀dá kò freedom for olóyè Sunday Igboho the next thing tí màá rí nìyẹn bàbá yẹn always tó fi dànà lábala Àríwísí mo sì bá mẹ́ẹ̀ tí wọ́n kọ síbẹ̀ inú mi dùn gan mo kí bàbá wa Suleiman nítorí kí wọ́n ní pé mo kí wọ́n fún ìfọkànsí àti ìfọmọnìyàn ṣe mo rí wípé bàbá yẹn ó jẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà lógún o bẹ́ẹ̀ ló jẹ èmi náà lógún ṣùgbọ́n mo rí pé lábala Àríwísí lọ́dọ̀ mi kò sí kọ́mẹ̀tì bàbá yẹn kò sí nǹkan míì ju freedom for olóyè Sunday Igboho nìkan bàbá yẹn mo fi kọ́mẹ̀tì lábala Àríwísí ẹ má bínú pẹ̀lú ohun mi tó fẹ́ dàbí ẹni fẹ́ á díẹ̀ ìrìnàjò kan la lọ tá a ṣẹ̀ṣẹ̀ dé olùyọ̀já ti kàn sí yín níbi ìròyìn yìí látàárọ̀ tá a ti gbọ́ ọdún àtàrà la ti gbọ́ ṣùgbọ́n a fẹ́ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ló fi dìwọ̀ yìí ká tó ṣe fídíò lórí ẹ̀ bó tẹ̀ jẹ́ pé a sì ń lé bọ́ ibi tá a wà náà ìròyìn yẹn tẹ̀ wá lọ́wọ́ ń bẹ̀ ṣùgbọ́n bó ti rí kò yé wa kó má lọ dàbí propaganda àbẹ̀rùmọ̀ ló jẹ́ àṣẹmílẹ̀ lórí náà káwọ́ bó ló ti lọ ṣùgbọ́n ọpẹ́ ní fọlọ́wọ́n bá pé olóyè Sunday Igboho wọ́n ti padà regain freedom ọlọ́run ṣeun àwọn gan ti máa múra àti máa padà bọ̀ nílé báyìí pẹ̀lú àwọn ẹbí wọn àtàyà wọn ṣùgbọ́n kankan wà tí yóò jẹ́ bíi ìkíyèsára táwọn èèyàn kọ sí mi kan ni pé bí wọ́n ṣe rí yìí olóyè gbọ́dọ̀ tó kíyèsára ọlọ́run ọba ò ní fi wálé ọ̀tá mú wálé mọ́ fọ́tá mú ọ̀tá ò ní yọ̀ wá agbára lọ́wọ́ Elédùmarè eléyìí tọ́lọ́run ti ṣe yìí ire ni ó máa tẹ̀lé lágbára lọ́wọ́ Elédùmarè a lè rí láburú mọ́ káwa náà wá kíyèsára ká má wàá ṣubú lọ́tà lọ́wọ́ òun ìrìnàjò tó tún wà nílẹ̀ báyìí nítorí pé báwọn ọ̀tá ṣe máa pọ́n ti fi ilẹ̀ yìí wọ́n lọ tóra mú ilẹ̀ yìí ọ̀bọ̀ ti dẹrù jẹjẹ fún wọn báyìí láti wọ̀ wọ́n máa bẹ̀rù yẹn dá pariwo fún bàbá Bọ́lá mẹ́tì látijọ́ yìí ni pé tẹ́ bá fọ́ olóyè Sunday Igboho lé àwọn kíní wọ̀n wọ́n ò ní wọlé wa àkàràbàdé yìí wọn ò ní dénú gbó wa ṣùgbọ́n àìfiwọ́lẹ̀ ló jẹ́ wọ́n máa jẹ igbó wa lójoojúmọ́ bó wọ́n lé wá sí máa kàn wọ́n kà wọ́n kò ná ẹ̀ rí i pé bí oṣù mélòó kan wọ́n ẹ̀ ní gbọ́n kankan pé wọ́n dàbí kan láàmú ládùúgbò wa torí ìbẹ̀rù bójú yóò máa tẹ̀ wọ́n lára ìyẹn jẹ́ ẹni ìkejì ẹ jẹ́ kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹ jẹ́ kí bàbá wa Ládọjà Adéwọ̀lú Ládọjà bàbá kábíyèsí mo ṣí fìlà forí adé nítorí bàbá ń bọ̀ mo mọ̀ pé ìrìn àjò yín nílẹ̀ Ìbàdàn yóò lápá rere inú mi dùn gan yìí tí wọ́n fọ́ bá ṣe nìyẹn yìí tẹ́mi mọ̀ téèyàn máa fọ́ láṣẹ nu àìfọlá jiyọ̀ ipò ọlá ipò téèyàn ti máa gbogbo téèyàn bá fẹ́ lé ayé torí ẹ̀ ní wọ́n fi sọ pé ọjọba tó tún wà wúre kí ló fẹ́ dà sọ fẹ́ dọ́lọ́ ni ipò ọlá nípò ọba ipò tó sì làmìlaka ni ó jupò gómìnà àti pírẹsidẹ́ǹtì lọ téèyàn bá fojú inú wò ó torí pé ipò ọlá àti kábíyèsí kì í ṣe pọ̀ ọdún mẹ́rin kì í sì ṣe pọ̀ ọdún mẹ́jọ pírẹsidẹ́ǹtì ó pẹ́ pátápátá láyé rẹ̀ kó lọ́dún mẹ́jọ kí gọ́vùnà pẹ́ pátápátá láyé rẹ̀ yóò lọ́dún mẹ́jọ ṣùgbọ́n ipò ọba láíláí ni ìsìnkà ọmọ lọ lórí ìjọba ìsìnkà ọmọ bọ̀ ni ọba lè lo sáà ìjọba ó lè lo sáà mẹ́wàá tọ́lọ́ ń bá gbà bọ́rọ̀ ọba ṣe rí nu ìtẹ̀yẹ̀ á máa fọba ṣe nu ńlá fi ń pè àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ ọba ṣàkíyèsí nílẹ̀ Yorùbá nígbà yẹn ibi eléyìí tí gbogbo yín dákẹ́ tẹ̀ ń wòran
tó bá bàjẹ́ wọ́n ti di bá bàjẹ́ ti nídìí yóò padà dà lónìí àti rí ìlàkàkà bàbá wa Ládọjà ṣùgbọ́n wọ́n ní bàbá wa Ládọjà nìkan kọ́ mẹ́tọ̀ wọ́n bọ́ sẹ́yìn wọ́n ní bàbá wa Ọ̀dájà náà lọ́wọ́ sí akẹ́yìn méjèèjì pé kó àfọmọnìyàn ṣe akíyìn kó àfọmọnìyàn ṣe ṣùgbọ́n pàtàkì jùlọ bàbá Ládọjà a dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ pé ẹ̀yin nìkan lẹ́tọ́ gba gbásùn lọ́rí tẹ́lẹ̀ fọwọ́sọ̀yà pé olóyè Sunday Igboho ẹ̀yà ya mi ẹ̀fìn ya mi gbogbo tó bá wò ṣẹlẹ̀ mo lè kọ́fà fún inú mi sì dùn wípé arírú yín lákòókò yìí a sì ti ń rí ìsọwọ́jà yín nínú òtẹ̀sẹ̀lú ilẹ̀ Yorùbá ọ̀pẹ ní fọlọ́wọ́n ọba bàbá wa emeritus Professor Banji Akintoye mo kí yín kú oríire tí ogun àjàbọ́ eléyìí tí ọ̀kan náà àwọn ọwọ́jà yín tó jàjàbọ́ nínú ogun àdọ́rọ́mọ́ ọ̀pẹ ní fẹ́lẹ́dùmarè ọba ògbógun ọba tó dá ayé àti ọ̀run ìgbé lójú ẹ̀mí yín ní olóyè Sunday Igboho gba òmìnira inú wa dùn púpọ̀ àti kí gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó pé a kú oríire a kú àfọkànsí àkí gbogbo section Yorùbá nation tó jẹ́ ti Afẹ́nifẹ́re tí ń fẹ́ olóyè Sunday Igboho ìgbé gbogbo wa náà a kú oríire lágbára Ọlọ́run àní rí ogun àdọ́run mọ́mọ́ èyí tá a fẹ́ yóò tẹ̀ wá lọ́wọ́ wẹ́rẹ́ lọ́lọ́run ó ṣe gbogbo rẹ̀ àjò yòókù lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé ọ̀run bàbá Sunday Igboho akẹ́yìn náà o pẹ̀ kú oríire wọ́n ní yẹniyẹni kẹ́ni lè ṣe méjì adéafẹ́rù ọmọkùnrin òde ìgòdó ọ̀pẹ̀ àyìnyàn ifá kò lè sórí mi sí adúpẹ́ o adúpẹ́ pé òkun o pé ẹ̀yin náà mórí bọ́ nínú ogun àdúrọ̀mọ́ lágbára lọ́wọ́ Elédùmarè àjàgà tí máa gbẹ̀mí ẹni tí máa sọ ẹ̀mí ẹni kúrú kò ní sẹ̀sọ́ dẹ̀dẹ̀ nìkankan wa mọ́ lágbára lọ́wọ́ Elédùmarè àní rí ayọ̀lọ́mọ́ o bí ó ti rí nu lágbára lọ́wọ́ Elédùmarè ọba ògógó olóyè Sunday Igboho ọkùnrin jọ́ngọ́lọ́ bí ọbẹ̀ tápà ẹ̀yà kúkúrú ti pẹ́ ní gógùn ránṣẹ́ ọkùnrin takuntakun ọkùnrin jágẹ́jágẹ́ ìkejì ẹkùn ọkọ Fúlàní ẹkú oríire ẹkú àlọ́bọ̀ akínyìn pé ìgbà àtẹ́ẹ̀dẹ́ yìí ìtura ńlá ni ó mú wá fúnlẹ̀ Yorùbá lágbára lọ́wọ́ Elédùmarè bí ó ti rí nu àṣẹ wà ní tìrìkì. tó lábala kejì tá a fẹ́ mú ní ọ̀rọ̀ kan tó ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn MS bàbá àti Ayékòótọ́ TV tó sọ̀rọ̀ mọ́ Ọba Solomon mi ìbá bóyá máa mú fídíò yẹn wá kẹ́ wò òun ń dárò lọ́wọ́ àwọn ọ̀rọ̀ kan wáyé ń bẹ̀ tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa tó yẹ ká mójútó kí là mójútó bẹ̀ bàbá Ayékòótọ́ sọ̀rọ̀ kan wípé àwọn MS bàbá tí wọ́n ń darí àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn tí wọ́n ń ṣe bóyá sí àjòjì padà sí inú ẹ̀sìn ìṣẹ̀ṣe wọn ò fi clarity ibi tí wọ́n ń darí sí lọ ṣé kí wọ́n padà sí di kálọ́mọ́ ṣoògùn ni àbí kí wọ́n padà sí di tó bá jẹ́ nǹkan ṣẹ̀ǹbáyé ilé wọn tí wọ́n ti pa títí wọn ò ṣe mọ́ tó yẹ kí wọ́n máa ṣe wọ́n láwọn MS bàbá ò ṣàlàyé rẹ̀ dáadáa pé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ rọ́lu à ń lọ ṣẹ́fà à ń lọ ṣoògùn pé wọ́n ti gba ẹlòmíì kíníkan mo dúró mo wòye nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ fáwọn ẹ̀ dáadáa ìlú tó ṣòro ṣe ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá ṣòro ṣe gan ìyẹn sọ pé kò sí 419 lórí ayélujára o èyí ní ò sí ẹ̀tàn jẹ báwọn èèyàn yé tàyàn jẹ mi ní ò sí mi dispute ẹ̀ ó wà dáadáa àmọ́ kíní kan bẹ tí mo fẹ́ káwọn èèyàn lọ mọ̀
ṣe ẹni tí wọ́n pè ní ìṣègùn oníṣègùn yàtọ̀ sí babaláwo ìwọ tó o bá gbọ́ àgbọ́yé kínní yẹn ìrìn tẹ́yìn ó máa rìn ìrìn kò sọ́bẹ̀ ńlẹ̀ lẹ́nu yẹn ó máa rìn wọ́n yàtọ̀ síra wọn ọ̀tọ̀ ládàá ṣe ọ̀tọ̀ lóníṣègùn ọ̀tọ̀ babaláwo oníṣègùn làwọn tí ń dáwọn èèyàn lóhùn pé ọmọ yìí ògbó òru mú ikú warapa ni àmúdi ní dàlámù inú rẹ̀ ní yọ lẹ́nu àwọn olóògùn nu wọ́n mọ àtẹ́ǹdì sáwọn tí kìíní yẹn máa ń ṣe àìsàn ara nu ṣùgbọ́n àfiṣe ni babaláwo máa tọ́jú àfiṣe àti tí àyànmọ́ tó bá kọ sí ìyàn èyí tí babaláwo máa tọ́jú nìyẹn ó yàtọ̀ sóníṣègùn ẹlòmíì eyín ó máa dán babaláwo ni ó máa wá kiri ìwọ tẹ́yẹ ń dùn oníṣègùn ni wàá wá lọ kì í ṣe babaláwo ìwọ tó o bá rọrùn sùn déédéé tí ìhà dùn ọ́ oníṣègùn lọ́wọ́ wà lọ o ṣùgbọ́n tí bá ti ń di pé ti ń lọ́wọ́ alẹ́ lé nínú ìgbà náà níṣẹ́ kan babaláwo spiritualist ni babaláwo herbalist ni àwọn oníṣègùn wọ́n yàtọ̀ ṣùgbọ́n lẹ́yìn Yorùbá dandawi àti dàgbà papọ̀ tẹ́ ẹ bá rí èèyàn tó lọ jági légbò báyìí tí ń lọ wọ́n ní babaláwo lẹ́ńlọ́wọ́ débi wípé Yíbò àtàwùsá ká máa fi rẹ́yìn kan tó aṣọ ògùn mára kókà wọ́n gbérí ọdẹ yàtọ̀ sí oníṣègùn ọdẹ tó yàtọ̀ sí babaláwo ọdẹ yàtọ̀ sí adáhunṣe ìrìnàjò ọdẹ ni pé kó wọ́n pẹran ó wá lè mewé megbò ṣùgbọ́n ọdẹ lòun ṣùgbọ́n ìlànà rẹ̀ torí pé igbó làwọn náà máa dẹ wọ́n máa ń ní ìmọ̀ nípa spiritual ìtò dáadẹ́ papọ̀ níyẹn o tẹ́lẹ̀ bá wà lẹ́yìn tó wọ gbérí ọdẹ nìsín ọdẹ ni wọ́n wọ gbérí babaláwo yìí wọ gbérí o tẹ́ ẹ bá rí babaláwo tó wọ gbérí ọdẹ ní ìkàntàn yìí ni tẹ́ ẹ bá rí babaláwo ẹ bá rí ọdẹ sìn gbérí lòun ó kò sí tí wọ́n sọ àdómọ́lára tí owó ẹyọ mọ́lára òun làwọn ọmọ Yíbò tó bá ti wá rí Yorùbá tó wọ́ọ́rù rẹ̀ wọ́n lè dá máa nà babaláwo àwọn náà sọ ọdẹ di babaláwo ọdẹ àdúgbò wọ́n sọ wọ́n di babaláwo wọ́n sọ oníṣègùn tí ń já gilégbò tí fi ń wo orí fọ́ tí fi ń wo ẹ̀dọ̀ dúdùn wọ́n sọ wọ́n di babaláwo tá a bá pe babaláwo òun ló máa ṣe òwò láì máa kankan nípa àtàǹpẹ̀ babaláwo kí wọ́n tó dáwọ́ léṣẹ́ èèyàn wọ́n kọ́kọ́ lọ síkì ọ̀run rẹ̀ níbi tó ti ń bá ìrìn àjò bọ̀ níbi tó ti yan ìpín òun náà wọ́n fi pe Ifá ní ọ̀pẹ̀lẹ̀ ẹlẹ́rìí ìpín òun ni ó sọ pé lóòótọ́ ni ìpín rẹ tó yànnú òun ni ó jẹ́rìí sí èèyàn kan ò lè jẹ́rìí sí ìpín èèyàn tí kì í bá ṣe ọ̀pẹ̀lẹ̀ ìdí nìyí tí wọ́n fi yàtọ̀ síra wọn yìí ṣe kankan náà gbogbo ẹ̀yà ti dàpọ̀ mọ́ra wọn ó wá ní gbogbo olúkúmuṣu ẹlòmíì ọmọ ibi tí ó yà sí ẹlòmíì ibi tí ó ti lọ́mọ béèrè question kì í ṣe bẹ́ẹ̀ ni ọmọ expect oníṣègùn ìbílẹ̀ tí ń tọ́jú àrùn oṣù ẹ máa expect pé kó ríran sí yín níbi olú ti fẹ́ rí ẹ̀yin lẹ́ ń jáwé èèyàn ó parọ́ kí wọ́n lè jẹun ìwọ tíṣẹ́ rẹ ò lọ déédéé kì í sọ́dọ̀ oníṣègùn lọ́ọ̀lọ́ ọ̀dọ̀ babaláwo ni tíṣẹ́ ò bá lọ déédéé babaláwo là á pè ṣùgbọ́n tí ẹsẹ̀ rẹ ò bá lè rìn oníṣègùn là á pè ẹsẹ̀ mi yìí ń yọ mí lẹ́nu kò dé lè rìn òun ni ó wàá sọ fún mi pé ewé àtò ni ewé àtò là á wà àtẹ̀wé jogbo tá a bá ti gbé papọ̀ ọmọ fi wo ẹsẹ̀ rẹ kíá ní ọ̀nà ṣe é rí pé yàtọ̀ sí iṣẹ́ babaláwo nígbà tí iṣẹ́ bá fẹ́ yí oníṣègùn lọ́wọ́
torí wípé iṣẹ́ rẹ̀ dàpẹ́ spiritual ni yóò ṣe wá transfer rẹ̀ lọ bá babaláwo bàbá ẹgbàá mi o iṣẹ́ kan wọ́n bí wọ́n sọ́dọ̀ mi ọ̀rábìnrin yìí ó yẹ kó ti bí ọ̀tọ̀ tó ní nínú ilẹ̀ Yorùbá atọ́láwọn tó pè ní ìyá àbíyè ọ̀tọ̀ làwọn tó jẹ́ pé ẹ̀bí ọmọ gbígbà làwọn wà fún kẹgbẹ́ bí ọmọ iṣẹ́ tí wọ́n nu ó yàtọ̀ mọ gbogbo ẹ̀ láti ẹ̀kẹ́dílé ọlọ́sùn ni ẹni ní ọmọ ilẹ̀ ọlọ́sùn yóò tó lọ́ máa ṣàwúre ẹ máa rí ìyá ọlọ́sùn yóò máa ṣe àwúre fáwọn èèyàn gbogbo ìmọ̀ kàn wọ́n wá rẹ́rìn gbogbo wa dàrú mọ́ra wọn níbi pé màá fọwọ́ lẹ́rọ báyìí wàá máa wò pé irú kàtìkàtì wo la wá wọ̀ báyìí ẹ ti dàpọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọmọ òde òní gbogbo wàhálà ilẹ̀ níbi àìgbọ́ Yorùbá ẹgbẹ́ adágbé kankan mọ́ra wọn kò wá ní lójútùú ẹ bá ọlọ́sùn ọba máa sọgun àwúrí fáwọn èèyàn yóò máa sọ́sọ́lẹ̀ ẹ rí oríṣiríṣi kó gbogbo sádàpọ̀ àbọ̀ mọ́ra wọn kò ní lójútùú ibi tí gbé ti dàrú nìyẹn wọ́n fẹ́ jọ babaláwo kan sùn mí láìpẹ́ ìyá mẹ́ta ló ti pè mí babaláwo tó kàǹkà nílẹ̀ Yorùbá yìí ọ̀dọ̀ gbọ́ oríbíríbí owó lọ́wọ́ àwọn orí nǹkan kan mo sáàárẹ̀ rẹ̀ ni ní gbogbo ìgbà mo ti ṣàlàyé fáwọn èèyàn nípa kínní ṣe rí ọ̀rọ̀ nípa oògùn ṣíṣe ẹ̀kọ́ wà ńbẹ̀ tó pọ̀ o ẹ̀kọ́ ó wà ńbẹ̀ tó pọ̀ nígbà míì máa ń wà àwọn èèyàn kan jẹ́ ọ̀kánjúà àìdáni tó o bá ṣoògùn fún yàn bóyá wọ́n gbé pè ọ́ pé kọ́ bá wọn ṣe kankan ó wá dáwọ́lé nígbà alọ́dúnlá wa rí wípé kíní yìí kì í ṣe bẹ́ẹ̀ ni ìyẹn ṣe ṣàlàyé ni kíní yìí ṣe ń lọ tàbí pé nígbà tí kíní yẹn dọ́wọ́ ẹni yẹn ẹni tó ń ṣiṣẹ́ fún nítorí wọn expect ní mírèkù ilé táwọn àwọn tẹ́ ń darí wọn padà mírèkù ló gbé wọn lọ ṣọ́ọ̀ṣì gbogbo ẹni tó wà ní ṣọ́ọ̀ṣì pátá mírèkù náà ń wá tẹ́ ẹ bá wá sọ fẹ́ni tí ń lọ ṣọ́ọ̀ṣì pé kó padà wá sílé kó wá máa ṣe nǹkan ìbílẹ̀ mírèkù ní ọmọ expect ibi tí mírèkù bá ti lè wá ẹ̀dáràn yóò rojọ́ yín fáyé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nu àwọn fẹ́ bá jíkì kí sọ pé ok tẹ́ bá ti lè fi ewé ọgbọ́ tẹ́ fi kan ewé làpálàpá kìíní yóò kọ́ spark ni yóò bá dínà tẹ́ bá fi kan àwọn tí ò bá yìí dínà wàhálà bẹ̀rẹ̀ ẹ̀dùnkùrọ́nù lọ́wọ́ rẹ̀ meanwhile oògùn ilẹ̀ Yorùbá tẹ̀mí mọ́ o kò sí májíìkì ń bẹ o kò sí idán ìtẹ́ bá fẹ́ kó sí tẹ́ bá ti fi sùn ẹ̀yin lẹ́ lọ́ máa retí tí ò bá tí ì gba nílẹ̀ Yorùbá bàbá wa wọ́n ní nǹkan kan tán máa lò tá bá sa nǹkan lù nǹkan tí wọ́n bá rí rìsọ́ọ̀tì wọ́n kọ̀ntínú láti máa sá ni ṣùgbọ́n torí pé ẹ̀yin ẹ̀ ná owó ẹ ti gbowó ribiribi lọ́wọ́ yẹn ẹ ti gba 1 million lọ́wọ́ ẹnìkan ìtí ń fẹ́ pè rí ṣẹ́ẹ̀tù béèrè 1 million lọ́wọ́ rẹ̀ again ni pé kó lọ mú wa ìtí ń dá wa lálẹ́ nu o tí ìjẹ́ káwọn èèyàn ní rìsọ́ọ̀tì ogun tí wọ́n dá tí ó sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà wọ́n ti condemn lọ́nà lájà babaláwo 419 ni. so bó ṣe rí nìyẹn ìdí nìyẹn tí wọ́n á jẹ́ kí kẹ́ gbọ́rọ̀ lẹ́nu Ayékòótọ́ TV kẹ́ wo ibi tí Ayékòótọ́ sọ̀rọ̀ lọ tẹ́ ẹ bá wá wò ó ẹ rí i pé àìníṣù olóńkọ́ sí gbogbo wàhálà yìí ó yá ẹ bá mi wo ọ̀rọ̀ Ayékòótọ́. MS bàbá ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ takuntakun àti ẹ̀yin àti àwọn tí ẹ̀jọ̀jọ̀ ń ṣiṣẹ́ ẹ kú iṣẹ́ takuntakun àwọn ẹgbà irúnmọlẹ̀ wọn ò ní fi yín sílẹ̀. ẹ̀yin mo fẹ́ sọ̀rọ̀ lórí fídíò èyí tí mo rí àti ìbéèrè tí ọba Solomon tí ó béèrè ń bẹ̀yẹn. inú ẹ̀sìn mùsùlùmí bí ẹ̀sìn tí ó dá ni. ibi tí ẹ fẹ́ kọ́ padà sí yẹn wọ́n gbọ́dọ̀ mọ ọkàn tó ń sin bẹ́ẹ̀. yẹn ní bá fẹ́ kí sẹ́yìn kú mi there is difference between debate and argument. Yes, there is difference between debate
an argument. Argument ni wípé nǹkan tí ó ń kà nípa mi, nǹkan tó ń kà nípa mi irọ́ ni. Mo fẹ́ wá defend ẹ̀ argument ni. Debate ni wípé nǹkan tẹ̀mí gbàgbọ́ nínú ẹ̀ kó dáa fún ẹ ni mo fẹ́ sọ fún ẹ. Nǹkan tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀ kó dáa fún èmi ló fẹ́ sọ fún mi. Àwọn fẹ́ sọ fún wa wípé ẹ̀sìn mùsùlùmí dá ká máa tẹ̀lé. Ẹ̀yin náà fẹ́ sọ fún wọn wípé tó bá padà sílé bàbá wọn ayé tí wọ́n máa dá ju ẹ̀sìn mùsùlùmí tí wọ́n sí lọ. So now ẹ gbọ́dọ̀ lè sọ nǹkan tí wọ́n ṣe nílé bàbá wọn fún wọn, ìwúlò ẹ̀, adùn ẹ̀, tó bá padà sílé kí náà máa bá. That's the reason why when you want to complete with this your debation, tí ẹ bá fẹ́ ní go slow, whether you like it or not, lọ́jọ́ yẹn ẹni di babaláwo tó mọ̀ nípa àwọn òòṣà yẹn, whether you like it or not. Ọdún bá yẹ pé debate wípé nǹkan tí ẹ kà wọ́n wá tako ìyẹn ò kì í ṣe debate, ẹ fẹ́ wá jà ní. Because àwọn ènìyàn jàǹkànjàǹkàn tó bá máa wà bí wọn ni at the end of the day wọn lè understand nǹkan tẹ́ jà fún. Nǹkan tó yẹ kẹ́ ṣe ni wípé ẹ lóò ẹ̀yin mùsùlùmí òdodo. Nǹkan báyìí báyìí l'Al-Qur'an ní sọ, àwọn mùsùlùmí tí kò yín sí náà o. Ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé Ògún ni wọ́n bọ ní ìdílé yín, ẹwà Ògún rèé, ìwúlò Ògún rèé, àwọn nǹkan tó Ògún ti ṣe rèé, àwọn nǹkan tí Ọya ti ṣe rèé, àwọn nǹkan tó Ọbàtálá ti ṣe rèé. So nígbà tí Ọlọ́bàtálá bá gbọ́ ìwà ẹ̀sìn tọ̀dọ̀ yín àti tó ń túbọ̀ ìwà ẹ̀sìn ti mùsùlùmí, olúkálùkù asus ẹni tó fẹ́ tẹ̀lé, bóyá ànábì ló máa tẹ̀lé ni o, bóyá ẹ̀sìn mùsùlùmí, bóyá ilé ẹ̀yẹ náà ló máa padà sí. But wọ́n bá di pé owó tá a ṣe kò lẹ́sẹ̀ ńlẹ̀, iṣẹ́ yìí sì ẹ bá fẹ́ pé iṣẹ́ yìí tó dẹ̀kun ni wípé kẹwàá babaláwo tó mọ̀ nípa àwọn òrìṣà yẹn, ilé tó mọ̀ nípa Ọbàtálá, tó mọ̀ nípa Ṣàngó, tó mọ̀ nípa Ọya, tó mọ̀ nípa Èṣù, tó mọ̀ nípa Ọbalúwayé, tó jẹ́ pé nígbà tí wọ́n bá fẹ́ béèrè question títí wọn babaláwo yẹn ló máa dáhùn. Nígbà tí ẹ̀yin bá fẹ́ ka nǹkan tí Al-Qur'an ní sọ ó máa tọ́ntọ́n nìyí, ìgbà ẹni debation yìí pé o. MS baba, ìbéèrè tó wà important òun ni wọ́n béèrè yẹn, òun ni wọ́n béèrè, and ìbéèrè tí wọ́n béèrè yìí ẹ má jẹ́ ká wò ní ọ̀nà tó ṣe kínní, ó bá oníṣẹ̀ṣe wí, ó dẹ̀ bá àjọ mùsùlùmí náà ó bá wọn wí, wípé nígbà tí a sọ wípé kí àwọn èèyàn kí wọ́n lọlé, ìjẹ́ wọ́n mọ ìdí kan tẹ́ fi ní kí wọ́n lọlé yẹn? Ṣé àwọn kan mọ̀ nǹkan tí wọ́n ń ṣe nílé yẹn? Kí ni evidence to prove pé táwọn kan bá délé àwọn èèyàn tó wà competent ni wọ́n máa bá nílé gan tẹ́ ń sọ fún wọn pé kí wọ́n lọ? Ìdí ọ̀rọ̀ yẹn wá ní wípé ká tó lè sọ wípé kéèyàn lọ sí ilé a ti máa fún ní àwọn tangible ẹ̀kọ́ kan. Lóòótọ́ àwọn nǹkan tẹ́ ń ṣe lórí ayélujára ẹ̀kọ́ tó yè kooro ni, ẹ̀kọ́ tó ṣe gbòógì òun ni nǹkan tẹ́ ń kọ́ lórí ayélujára. Bí ẹ̀sìn bí ó ṣe wá tó wá kọ ẹ̀yìn bàbá tó kọ sí ọmọ, tó kọ ẹ̀yìn ọmọ tó kọ sí bàbá, bí ẹ̀sìn bó ṣe dé tí ò jẹ́ kí a ní ìròyìn mímọ́ pé gbogbo nǹkan táwọn ẹlẹ́sìn wọ̀nyí tán láwọn kọ RFT ní gbogbo ẹ̀, ẹ̀kọ́ gidi òun lẹ̀ ń kó àwọn èèyàn. Àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ wa, ṣe mọ̀ wípé láti ọjọ́ tó ti pẹ́ òun ni wọ́n ti bà àṣà wa yẹn jẹ́, tí wọ́n ti ń jẹ́ ká rí àṣà wa gẹ́gẹ́ bí nǹkan ìgbé, gẹ́gẹ́ bí nǹkan ẹ̀kọ́. Nínú ẹ̀ ni bí wọ́n ṣe ń sin òkú, bá ṣe ń sọmọ lórúkọ, bá ṣe ń ṣe ayẹyẹ ìgbéyàwó, àti ìhùwàsí wa láwùjọ, bíbọ̀wọ̀ fún àgbà, ọ̀rọ̀ ẹnu sísọ. Ní gbogbo ẹ̀ wọ́n ti jẹ́ kí a kọ gbogbo nǹkan wọ̀nyẹn sílẹ̀, ti jẹ́ pé a ò mọ̀ mọ́. Now àwọn tẹ́ ẹ wá ń sọ wípé kí wọ́n kúrò nínú ẹ̀sìn kan tàbí ẹ̀sìn kan, ẹ ti jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀sìn ibi tẹ́ ẹ wà o, nǹkan báyìí báyìí ni wọ́n fi ń tàn yín jẹ, nǹkan báyìí ni wọ́n fi ń tàn yín jẹ. Now ẹ̀rú tó wá jẹ́ kí wọ́n mọ̀ wípé ó dáa ẹ̀sìn tá a wá ní kẹ́ ẹ lọ yìí nílé nǹkan báyìí ni wọ́n ṣe ń bẹ̀. Lóòótọ́ ilé bàbá mi wọ́n ti ṣe ń ṣe ó yàtọ̀ sí ilé tọ̀dọ̀ tí yín, àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé irúmọlẹ̀ wa ọ̀kan ni wọ́n jẹ́. Ó lè ṣe eégún ni wọ́n bọ nílé ẹ̀, kó jẹ́ pé Ọbàtálá ni wọ́n bọ bí. Ó lè ṣe pé ìdílé Ológun ni, kó jẹ́ pé ìdílé oní Ṣàngó lélẹ́yìí. Ó lè ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ lóòótọ́, àmọ́
wọ́n ní ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lú tonítọ̀hún sọ pé tòun ọ̀tọ̀ọ̀tọ̀. Ohun tí mò ń sọ òun ni wípé àwọn tá a ní kó padà sílé ìjẹ́ wọ́n rí ilé dé sí. Àwọn tá a yàn àwọn ọmọ tá a ní tó yẹ ká máa sọ fún wọn wípé ókè o àwọn òwògan ló lẹ́tọ̀ọ́ láti máa kọ́ àwọn èèyàn pé ilé tẹ́ ń lọ ìkan báyìí ni wọ́n ṣe ń bẹ̀, ìkan báyìí ló yẹ kó rí tá a fi ní kẹ́ ẹ lọ sí ilé, báyìí la ṣe láyé àtijọ́, báyìí ló ṣe yẹ ká ṣe ṣe, báyìí ló ṣe yẹ kí nǹkan ṣe wà, kẹ́ ẹ fún wọn ní tíọ́rì yẹn. Àwọn òun ló lè ṣe òun ni àwọn babaláwo. Ṣùgbọ́n àwọn babaláwo tá a wá rí lónìí àpò ara wọn ni wọ́n ń ṣiṣẹ́ fún lórí ayélujára. Ṣé èmi tí mo ní mo jẹ́ babaláwo ní ìsìn mo wá kó àwọn èèyàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo lò pé mo ní mo jẹ́ babaláwo ní ìsìn mo wá kó àwọn èèyàn wípé ilé nǹkan báyìí ni báyìí lóòṣà báyìí ni irúmọlẹ̀ báyìí ló ṣe rí Ṣàngó iṣẹ́ báyìí ló máa ń ṣe, Èṣù iṣẹ́ báyìí ló máa ń ṣe, láyé àtijọ́ báyìí la ṣe ṣe. Nígbà tí mo wá kọ́ wọn tán èmi náà ni mo tún ní káwọn ọmọ wọ̀nyẹn kó tún wá tẹ ifá lọ́dọ̀ mi. Wọ́n ní ìṣòro ni o, èmi mo ní kó wá tẹ ifá lọ́dọ̀ mi. Wọ́n tẹ ifá yẹn tán ogun tí wọ́n fi pé nǹkan tó máa ṣẹlẹ̀ mo ti bá wọn rúbọ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin wọn ò rí iṣẹ́ ẹbọ mo ti bá wọn ṣe oògùn èyí tó ní babaláwo láwọn kì í ṣòwò wọn ṣoògùn mo ti bá wọn ṣe oògùn wọn ò rí sáyìn oògùn yẹn. Mo fẹ́ kẹ́ wá mọ̀ wípé ẹ̀kọ́ tí mo ti kọ́ wọn sẹ́yìn yẹn ẹ̀kọ́ yẹn máa di ìkan ìgbàgbé lọ́kàn wọn. Wọn ò ní trust mi mọ́ pẹ̀lú ẹ̀kọ́ tí mo ti kọ́ wọn yẹn torí pé kí ni o wọ́n ti waste owó lọ́wọ́ mi. Tẹ́ ẹ bá mọ ìṣọwọ́ tí àwọn èèyàn fi ń scam àwọn èèyàn ní online, tẹ́ ẹ bá mọ ìṣọwọ́ táwọn èèyàn fi ń gbá àwọn èèyàn ní online, then bàbá mi ms bàbá ìjẹ́ mọ̀ wípé iṣẹ́ tẹ́ ń ṣe yìí àwọn babaláriwo kan lo influence iṣẹ́ tẹ́ ń ṣe yìí láti máa fi scam àwọn èèyàn níta. Bẹ́ẹ̀ ṣe pariwo káwọn èèyàn padà sílé yìí ìjẹ́ mọ̀ ẹ́ báwọn babaláriwo kan take advantage of iṣẹ́ yìí láti máa fi dupe àwọn èèyàn níta. Kò sẹ́ni tí ò ní ìṣòro, mo ní ìṣòro tó ń jà mí, kò sẹ́ni tí ò ní. Ṣùgbọ́n nígbà tí n bá wo pé babaláwo yìí ó dáńgíá ẹni tí mo lè lọ bá ní láláìsí mọ̀ wípé aláyébàjẹ́ èèyàn ni. Nígbà tí n bá wá lọ sí ọ̀dọ̀ ẹ̀ àgàgà kó wá gbọ́ pé ìlú òyìnbó ni mo wà, èyí mọ̀ sanwó ni a máa sanwó ṣáá ni. So pé káwọn èèyàn padà sílé yẹn kí lẹ fẹ́ kí wọ́n lọ ṣe ní ilé? Àwọn èèyàn nílò láti kọ́ ẹ̀kọ́ yẹn. Ẹ jẹ́ kó máa mọ̀ wípé kì í ṣe pé a ní kẹ́ ẹ lọ sílé kẹ́ ẹ lọ tẹ ifá ẹ lọlé kẹ́ ẹ lọ máa ṣe oògùn ẹ lọlé ẹ jẹ́ kí wọ́n mọ̀ because àwọn people gbogbo wọn fi pé kí wọ́n lọlé kán lọ máa ṣe oògùn nìkan tẹ́ sọ kí wọ́n lọlé kán lọ tẹ ifá. No, ifá is part of our things, oògùn ṣíṣe is part of our things, but kí ni nǹkan tá a ní kẹ́ ẹ lọ ṣe ní ilé? Lọ mọ orí ìrun rẹ, go and know your ancestors. Lọ mọ àwọn bàbá àti ìyá rẹ, lọ mọ bí a ṣe ń ṣe ìpèsè fún wọn, lọ mọ bí a ṣe ń bọ wọn, lọ mọ orí ìrun rẹ, lọ mọ bí tó ti jáde ní ìgbà ìwáṣẹ̀ kẹ́sìn tó dé. Báwo ni àwọn baba ńlá wa ṣe ń ṣe tí ayé fi ń tùbà tó fi ń tùṣẹ́? Nǹkan tá a ní kẹ́ ẹ lọ lé lọ ṣe nìyẹn. Ẹ lọ wo nǹkan tí wọ́n ṣe ní ìgbà yẹn kẹ́sìn tó dé. Àdìgbà kẹ́sìn ti dé òun ni yánníyán kan ti ṣẹlẹ̀, òun ni wàhálà ti ṣẹlẹ̀, òun ni ìpayín kékeré ti ṣẹlẹ̀. So ẹ nílò láti lọ lé kẹ́ ẹ lọ wo nǹkan táwọn baba ńlá yín tí wọ́n ṣe tó fi ń tùbà tó fi ń tùṣẹ́ ní ìgbà náà, kí kò fi sí wàhálà, tí kò fi sí kọnukọ́họ. Ara àwọn nǹkan tá a ní kẹ́ ẹ lọ lé lọ ṣe nìyẹn, kì í ṣe pé kẹ́ ẹ lọ lé lọ ṣe oògùn. Because ẹlòmíì mo ti padà sí ìṣẹ̀ṣe di nẹ́sìn ó ń wá babaláwo nìyẹn. At the end of the day wọ́n máa gbà wọ́n máa scam ẹ̀ tó máa ti wá gbà lọ́tún gbà nísìnyí. Mo ti rí àwọn bíi mẹ́ta mẹ́rin tí wọ́n sọ pé àwọn ò ṣe ìṣẹ̀ṣe mọ́. Kí nìdí? Torí pé wọ́n ti gbá wọn. Tí wọ́n bá tún wá síta láti wá sọ̀rọ̀ pé wọ́n gbá wọn, wọ́n á tún máa búlì wọn ni, wọ́n á máa parọ́. Ṣèbá ilé ìkún ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ẹnìyẹn jáde síta pé nǹkan báyìí ni wọ́n ṣe fóun, kàkà tí ẹ kó attend sí in a polite way wọ́n búlì ẹ̀ ni wọ́n ló ní ọdẹ orí, ó bẹ́ nìkan sùn, ó ṣe gbá ó ṣe tọ̀hún, nǹkan tó ń sọ sí nìyẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Nípa ṣíṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí ìṣẹ̀ṣe ń sún èèyàn ni, wọ́n jẹ́ káwọn èèyàn kórìíra ìṣẹ̀ṣe ni. So bàbá mi ms bàbá máa fẹ́ tẹ́ ẹ bá lè create awareness yẹn, àwọn kan tá máa ṣe lecture yẹn fún èèyàn. Ṣùgbọ́n babaláwo tẹ́ bá máa lò ẹ mọ babaláwo yẹn dájú, ẹ mọ̀ wọ́n dájú o, ẹ mọ̀ wọ́n dájú. Nǹkan tí màá sọ nìyẹn. Ire. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́nu ayé kò tọ́ yẹn, mi ì fẹ́ kó gùn jù, àwọn ibi tó jẹ́ ṣókí bẹ́ẹ̀ ni mo fẹ́ kó aṣọ jáde. Ìdí ní tá a fi ń wàásù fáwọn èèyàn, ẹ bá sẹ́rí àwọn èèyàn padà bí ìgbà tí ẹ bá ní káwọn èèyàn mọ̀ ṣe kankan mọ́. Nǹkan tẹ́ ẹ pè wọ́n kó ń di rẹ̀ yẹn, ẹ gbọ́dọ̀ fún wọn ní nǹkan tí ó fi wọn lọ́kàn balẹ̀, tí ó tún dáa ju ibi tẹ́ ẹ ti pè wọ́n kúrò lọ. Òun nìkan tá à ń tẹ̀ láti sọ. Kì í ṣe gbogbo yẹn ló lẹ́mìí pé èmi mo dìtámì fúnra mi. Àwọn èèyàn kan wà ọ̀rọ̀ ni wọ́n máa bá wọn sọ tí wọ́n fi ìrìn àjò ayé wọn, wọn ò ní lè dá decision make.